tó ní báyìí a kí gbogbo ẹ̀yin ará ilé gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Sampartis Radio TV a wà níbi ìgbẹ́jọ́ àti ìsọ̀rọ̀ àbí ìgbà bẹ́ẹ̀lì Alhaji Oriyomi Hamzat ìyẹn aláṣẹ àtòlùdarí Àgídìgbo FM pẹ̀lú olórí aláàfin tẹ́lẹ̀ ìyẹn Queen Naomi Sílẹ̀kùnọlá pẹ̀lú principal ilé ẹ̀kọ́ Islamic High School tí ń bẹ ní agbègbè Bashorun níbi tí wọ́n ti ń wò bóyá wọ́n gba bẹ́ẹ̀lì wọn ní òní Monday ọjọ́ 13 ìyẹn nínú oṣù kínní ọdún 2025 bẹ́ẹ̀ bá wò dáadáa wọ àyíká mi rí àwọn èrò kálukú dúró gbogbogbò àwọn olólùfẹ́ Àgídìgbo FM àti Alhaji Oriyomi Hamzat pẹ̀lú àwọn olólùfẹ́ olórí lọ́lọ́kan ọ̀jọ̀kan ni wọ́n ń bẹ hàn yín pé irú kílè pé ẹni rè èèyàn rè ni Alhaji jẹ́ ní àwùjọ fún gbogbo èèyàn ẹ máa wò bọ̀ ẹ máa wo ilé ẹjọ́ náà ní àwà yìí ibi tí wọ́n ń pè ní court 8 lè láǹfààní àti máa wò é tẹ̀rí gbogbo àwọn èèyàn kálọ́kan ọ̀jọ̀kan lọ́kùnrin lóbìnrin lọ́mọdé ní àgbàlagbà tí kálukú jẹ́ dúró tí wọ́n ń wo èsì ayọ̀ tó máa jáde ní òní ẹ wò ẹ jẹ́ kí n dánu dúró díẹ̀ a máa fún èèyàn méjì mẹ́ta láǹfààní láti ní gbólóhùn kan àbí méjì pẹ̀lú wa nínú bí tí ọ̀rọ̀ ṣe ń lọ ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ báyìí èsì ayọ̀ ní kálukú ń dúró fún ẹ ṣé gan. tó ẹ̀yin olólùfẹ́ Alhaji Oriyomi Hamzat àti iléeṣẹ́ Àgídìgbo FM 88.7 FM ẹ ti ń wo àwọn èèyàn rẹ́kẹ̀rẹ́kẹ́ èrò lẹ́ ń wò níta nílé ẹjọ́ níbi tí wọ́n ti ń wò wípé èsì ayọ̀ máa jáde ara àwọn olólùfẹ́ Alhaji Oriyomi Hamzat àti ìkànnì Àgídìgbo 88.7 FM lẹ́ ń wò yìí bàbá ní gbólóhùn àbí méjì láti bá àwọn ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olólùfẹ́ káàkiri jákèjádò fún Oriyomi Hamzat ẹ gbọ́ kí lẹ rí sí ẹni tó ṣẹlẹ̀ yìí. ẹni tó ṣẹlẹ̀ ni pé ẹni tó ṣẹlẹ̀ àmúwọ́ Ọlọ́run ẹni tó ṣe nǹkan oore ló fẹ́ ṣe ó dẹ̀ ti ń ṣe é bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ so kí àwọn èèyàn mọ̀ wò wípé bóyá àbí ó lẹ́bi lórí tó ṣẹlẹ̀ ẹ̀yìn ẹ̀wọ̀n ọjọ́ tí nǹkan yẹn ṣẹlẹ̀ bó ṣe débẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn torí pé èrò yẹn ti fẹ́ pọ̀ jù ló ti sáré lọ sí mídíà tó ti lọ pariwo ẹ mọ̀ wà mọ́ o èrò ti pọ̀ ju o èrò ti ṣe kinní kan o but àwọn tí wọ́n fẹ́ ṣoore fún náà mi ì lè sọ pé àṣejù wọn pọ̀ bọ̀tọ́ yẹ kí wọ́n ro tiẹ̀ tó fẹ́ ṣe wọ́n lóore bí wọ́n ṣe bọ̀ tara tí wọ́n wọ́n rò wọn ò ro tiẹ̀ tó fẹ́ ṣe wọ́n lóore ẹ̀yin náà gbogbo tá a gbọ́njọ́ yẹn kéèyàn máa lọ ju ọmọ látòrí fẹ́ǹsì sínú ilé nǹkan tó kù díẹ̀ káàtó ni kò yẹ kó lè rí bẹ́ẹ̀ tẹ́ ẹ máa fẹ́ ṣe nǹkan ẹ jẹ́ ká ṣe lọ́wọ́ ọ̀wọ́ gẹ́gẹ́ bí ẹni tó gbé nǹkan kalẹ̀ bó ṣe ṣe wọ́n lè yan 5,000 ìwọ tó o bá ráyè wọlé tó o bá ráyè wọlé ńgbà yẹn ó ráyè wọlé ńgbà míì ó yẹ káwọn aráàlú kan máa ní sùúrù torí tọ́lọ́run kọ́lọ́run bá kó ẹni tó fẹ́ sórí kọ́lọ́run bá kó yọ kọ́lọ́run má jẹ́ kí wọ́n ṣe orí dáràn so n tí mo fẹ́ bá aráàlú sọ nìyẹn kọ́lọ́run má jẹ́ kó bàjẹ́ o. kẹ́ tó lọ sà lónìí ẹ wà níbí yóò nídìí kàbí méjì tẹ̀ fi wà ń bí àti yóò sì wọlé ń wá gan níbi bí àti pé ló gbé yín wá bí gan. olólùfẹ́ Oriyomi Hamzat ni mí ló gbé mi dé bí báyìí torí pé téèyàn bá ń sóore ká kún lọ́wọ́ kó mọ̀ iye òre ṣe wọ́n ní tílẹ̀ bá ń gbé òṣìkà tí ò bá gbé olóòótọ́ bó pẹ́ títí orí a máa sún ní í ṣe ẹlòmíì ò fẹ́ sóore ẹlòmíì tí ò fẹ́ sóore a máa rò pé ahun ni tẹ́lẹ̀ o a máa rò pé ẹ wo ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sórí Yomi yẹn ni làwọn èèyàn ti padà lẹ́yìn rẹ̀ yẹn ni wọ́n ti ṣe kinní kan yẹn sẹ́mọ̀ bàtà tí a wá ìta dúró tì tán láwọn èèyàn tó dúró tì ẹni tí ò fẹ́ ṣe tẹ́lẹ̀ yóò ṣe ẹni tí ti ṣe tẹ́lẹ̀ náà mọ̀ pé àwọn èèyàn sì ń bẹ pẹ̀lú mi wọn padà olóòtú lè máa kọ̀ntínú bọ̀ tó náà bá já ìtọ́ bá wẹ̀yìn tí ò rẹ́ nìkan kan oore lè sún ìyàn ṣe o sọ Ọlọ́run ìjọ bàjẹ́ olólùfẹ́ Oriyomi Hamzat ni mí sóhun tó gbé wa dé bílẹ̀ nínú yẹn. èsì wo lẹ wá ń retí báyìí láti ilé ẹjọ́ bí wọ́n bá parí ẹjọ́ yẹn tán irú èsì wo lẹ̀yin ń retí. lágbára Ọlọ́run èsì ayọ̀ là ń retí kàn tiẹ̀ bá fún wọn ní òmìnira láti òní kàn tiẹ̀ tí lé wá mọ dẹjọ́ tí wọ́n bá mọ fẹ́ mọ kọ̀ntínú a sì tún wá bẹ gbogbo àwọn onírànlọ́wọ́ èèyàn tí wọ́n bá lè ní ipa kan àbí méjì láti pé tí wọ́n fi bọ́nù nǹkan yìí tí oore yìí ò fi ní sún wọn ṣe tí àwọn aráàlú tí wọ́n ń jẹ̀gbádùn wọn tí wọ́n fi lè kọ̀ntínú láti mọ jẹ̀gbádùn wọn lọ sọ Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ táwọn náà bá ṣe oore làwọn náà ṣe o torí pé torí Yomi tí wọn ò bá jẹ́ oṣù tí wọ́n kun lọ́wọ́ tí wọ́n kin lẹ́yìn àwọn tí wọ́n ń jẹ àǹfààní rẹ̀ ó túbọ̀ mọ jẹ àǹfààní rẹ̀ lọ sọ Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. ní ìnígbọ́ orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Ọládìméjì Abdulsalam aka Prezi. ní rí dààmú ẹ ṣe gànyàn ara lé mọ́ mi orúkọ yín. orúkọ mi ni Rashidat Ọ̀ṣùsàn. Rashidat Ọ̀ṣùsàn bẹ́ẹ̀ ni. kí ni tẹ́ ẹ ní fún àwa sí èròǹgbà yín láti wá bíbí lónìí nípa ọ̀rọ̀ Alhaji. èròǹgbà mi tí mo fi wá síbi ni pé àánú la wá fún kọ́nà kó bá wa gbé àánú dìde káwọn ìyá mi ẹni dé èṣù àwẹ̀dẹ tọkọ tó wẹ wọn ìyá mi ṣẹ̀gẹ̀sẹ̀ olóyin ayò bá mi gbà wọ́n níjà bá mi gbé wọn níjà ìyá mi àwẹ̀dẹ tọkọ tó wẹ mọ́ gbé wọn níjà bá mi gbé wọn níjà sọ bí àrá kó bá mi gbé wọn níjà
má jẹ́ kó dúró tì wọ́n má jà lẹ́yìn èsì ayọ̀ ní ká gbọ́ kí ni wa kó dùn ìdí tí mo dẹ̀ fi wá síbí lẹ́ni ni pé èsì ayọ̀ ni mo wá fún torí mọ́júmọ́ àná mo ṣe àdúrà wípé mo dẹ̀ rí àmì àpẹẹrẹ ṣùgbọ́n dídùn lọ́sàn-án-so dídùn lọ́sàn-án-so dídùn lọ́sàn-án-so ayọ̀ àti ìdùnnú ní kálukú ó fi lọ lé ní òní ìdí tí mo fi wá síbí nìyẹn ṣé wá rí ti wípé nǹkan tó ṣẹlẹ̀ yìí fún Oríyọmí Alhaji Oríyọmí Hamzat nǹkan tó ṣẹlẹ̀ yìí kì í ṣojú lásán ọ̀tá pọ̀ àwọn abínú ẹni pọ̀ gan wọ́n pọ̀ fún Alhaji Oríyọmí wọ́n pọ̀ gan ká dijú ká sùn káwọn ẹni tó fẹ́ràn ẹni ká ṣe bí ẹni tó ti kú kò sẹ́ni tó fẹ́ràn ẹni ọmọ yéèyàn gan bínú ẹni ká tó wá sọ pé ará àdúgbò ó dẹ̀ ṣe fọmọdé ó ń ṣe fágbàlagbà ó ń ṣe fónílé olórí oníjìsì kó ka mọ̀nàmọ́ná máa tán ó máa ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ ó máa ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ fún Oríyọmí Ọlọ́run ó gbé níjà yóò dúró tì gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ kò ní ṣe é tì kò dẹ̀ ní máàmù bóore ìdí tẹ́mi fi wà ń bí nìyẹn o torí àwọn aláìmọ̀kànmọ̀kàn fi ń jọmọ látòrí fẹ́ǹsì sí inú skul àwọn pọ́bí tí wọ́n kó bá tèèyàn ní àwọn pọ́bí Oríyọmí tí wọ́n ní ọ̀tá ṣóhun nìkan ni tí ń ṣàwo ṣóhun nìkan ni ọmọ ní Oríyọmí lọ́tún Oríyọmí lósì kí ló dé tá à ń bínú ara wa wọ́n mọ̀ pé tá a lọ bá lọ wọ́n mọ̀ pé àbọ̀ ń bọ̀ padà fún oníṣẹ́ bó ṣe rí nìyẹn ẹ̀san máa wá ké ẹ̀san máa ké ṣùgbọ́n ó kàn máa ń pẹ́ lójú àwọn máa dámọ̀ ni ṣùgbọ́n ẹ̀san máa ké. ẹ ṣé gan arábìnrin màmá mi yèyé mi ní gbọ́kú yín fún gbọ́ tuntun ní látàárọ̀ ibo ẹ ti sọ ìdí tẹ́ fi wà ń bí pé èsì ayọ̀ náà lẹ́ ń fẹ́ kí èsì ìdùnnú kálukú dùnnú lọlé lágbà ọlọ ẹ bá ń dákun ilé kẹsàn-án ọmọ Nàìjíríà. orúkọ mi ni Rasheedat Ọ̀ṣunsan. Rasheedat Ọ̀ṣunsan ẹ ṣé gan. ìdùnnú lẹ́ ń wò tó ti ṣubú layọ̀ ní inú kóòtù ibi táwọn kan ti ń jó ọ̀rọ̀ ti ń líǹkì síta ní báyìí ó ti ń di wípé Alhaji Oríyọmí ó dàbí ẹni wípé wọ́n ti ń gba béèlì Alhaji Oríyọmí lẹ̀ ń wò ó èrò ìdùnnú lẹ̀ ń wò ìdùnnú ti ṣubú layọ̀ báyìí ìdùnnú ti ṣubú layọ̀ débi pé àwọn èèyàn ti ń jó wọ́n ti ń yọ̀ ẹ wò ó èsì ìdùnnú ọ̀hún kọ́lọ̀ ń jẹ́ kí ó já sí ìfọ̀kànbalẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan ni ilẹ̀ ti ń wò yìí ilẹ̀ ń wò yìí ìdùnnú ti ń ṣubú layọ̀ ìdùnnú ti ń ṣubú layọ̀ òun ni ẹ̀ ń láǹfààní àti òye àwọn èrò rẹ̀ mú kálukú ti ń dunnú ní wẹ́rẹ́wẹ́rẹ́ pé Alhaji Oríyọmí Hamzat máa lọ sí ilé ní àlàáfíà ní òní tí wọ́n máa tilé wa máa jẹ́ ẹjọ́ ọ̀hún ìdùnnú ti ń ṣubú layọ̀ ní àyín ìdùnnú ti ń ṣubú layọ̀ ní ibi bíi gangan mọ́ mi ẹ má bínú oníròyìn ni ìdùnnú ń ṣubú layọ̀. ìṣirò ṣubú layọ̀ lágbá Ọlọ́run wọ́n ti fa Alhaji wálẹ̀ lágbá Ọlọ́run mẹ́ẹ̀sán. ìdùnnú ti ṣubú layọ̀. ok àǹfààní àti rí dùnú báyìí lágbá Ọlọ́run àti gbọ́ pé wọ́n ti fún wọn lẹ̀ wọ́n sì ń bọ̀ àti rí dùnú adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó bá wa ṣe kí ṣàgbára wa kí mọ̀ ṣe wa Ọlọ́run ọba ló bá wa ṣe Ọlọ́run ọba náà ló tún wọn mọ́lẹ̀ Ọlọ́run ọba náà ló sì bá yọ wọn náà àpá adúpẹ́ fún Ọlọ́run ọba náà alhamdulilayi rabbil alamin adúpẹ́ orí tó Ọlọ́run ṣe fún wa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá tún wọn lẹ̀ láyà tàlàfíà Ọlọ́run tó tún wọn lẹ̀ náà kò ní dí ọmọ lágbá ọlọ́mọ èyí tó ti ṣe yìí kò ní ṣẹlẹ̀ mọ́ láéláé gan. Alhaji Oríyọmí wọn ni a ti ń gbọ́ pé dàbí pé dùnú tó ṣubú layọ̀ ẹwẹ́rẹ́. alhamdulilayi rabbil alamin náà jẹ́ àti pé kò sí ti Ọlọ́run ọba àlèṣe lásìtì ọba tó ní lásìtì sọ ní Al-Qur'an bada bismillahir rahmanir rahim Ọlọ́run ní al-jaza'u lil-insan illa lil-insan fabi ayyi ala'i rabbikuma tukazziban Ọlọ́run ní tó ń kálukú yín bá ṣe ẹsẹ̀ pamọ́ ni àṣepamọ́ Alhaji Hamzat Oríyọmí òun ni ó fa ìdùnnú tòní ẹlòmíì ń bẹ ó dàbí ọjọ́ méje ó ní ìrọ̀lẹ́ òní lòun ó tó sínú ẹlòmíì ń dàbí ọjọ́ mẹ́ta ẹlòmíì àtijẹ́ta ló ti bẹ̀rẹ̀ àwẹ̀ nítorí kí ni wọn ò fámílì o ó lóun ó sínú lónìí nítorí pé ìfẹ́ tó ti ní torí pé kìí ṣe ẹbí kan náà ni wá àmọ́ dáadáa tálàjì ti ṣe òun là ṣe é lẹ̀ òun ní jẹ́ àṣẹ lẹ̀ òun làbọ̀ wá bá àwa kí gómìnà wa náà kó ṣe àṣẹ Ṣèyí Mákindé ẹnì kó lè ṣe nǹkan adúpẹ́ fún Ọlọ́run bá san lẹ́san dáadáa àti àwọn tó dájú òdodo tó bá rí pé Alhaji Hamzat
kò ṣàbòsí ọlọ́run sì ti kó gbé ẹ̀sọ́ òdodo ọlọ́run kó bá fi láàbàlẹ̀ ọlọ́mọdé rọ́nà mọ́ àwọn bàbá náà ọlọ́mọdé ara rọ̀ ọ̀dàdà ọ̀dàdà kò wọ́ta. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá wa yọ aláàjì Oríyọmí lónìí inú wa dùn àwa ti fi sọ Flip Academy lélẹ́yìí àwa mẹ́mbà rẹ̀ tá a wà ní fi sọ Flip Academy nínú skul gómìnà àwa la wá bí lónìí àwa dúpẹ́ láti jẹjẹ la ti ń gbàwẹ̀ gbogbo àwa ọmọ mẹ́mbà yẹn wípé ẹ jẹ́ ká gbàwẹ̀ fún bàbá wa ọ̀gá wa torí pé ó ṣe wá láàánú lọ́pọ̀lọpọ̀ ebi ń pa wá ó fún wa lóúnjẹ ó dà wá láàmú rí ògbẹ́ngbẹ́ ó bùn wa lómi mu torí bẹ́ẹ̀ wá nǹkan àwa wọlá àti tóbi ọjọ́ òní kọ́lọ̀ ọba aláàánú kọ́ mọ̀jẹ̀ kórí wú ẹ̀ mọ̀ gbogbo àwọn tí wọ́n bá ṣiṣẹ́ pátá kọ́lọ̀ mọ̀jẹ̀ náà rí ìdìbò wọ́n mọ̀ rí dènà kọ́lọ̀ ọba aláàánú kọ́ wa mọ̀ ṣe ìbí ní òpin bíi kọ́mọ jẹ̀wà bíi ìmọ̀ láéláé àwọn ọmọdọ́mọ rẹ̀ kọ́mọ sì nà dé ìmọ̀ láéláé o ibi yìí ṣe léere o ṣùgbọ́n adúpẹ́ fọlọ́nkọ́lọ́ ń bá wa yọ ọlọ́run tó yọ Yésùfù nù kànga ọba wa lórí àjẹ́ orí náà alihamudulilayi. àwọn ọ̀kan gbòógì náà àwọn ìlú mọ̀ọ́ká àti gbajúgbajà ní orílẹ̀-èdè Nàìjíríà ní ká fi ẹ̀rín pa inú òṣèlú lórí ẹ̀rọ ayélujára àjẹ́ nítorí pé olólùfẹ́ gbòógì fún Alhaji Oríyọmí Hamzat tí ń wò ní ẹgbẹ́ mi èmi kọ́ ní ìdàpọ̀ fún àwọn ìdàpọ̀ àwọn ìgbẹ́ ẹnu oníkàlà tí gbọ́kàn ẹ bá ń dákọ̀ fún ọmọ ni. Olùkọ́ tèmi ni Ridwan Ọlálékan èèyàn mọ̀ sí bàbá aládùn èké ta ló ń fọ́gùn ta ló fẹ́ kú lójú aládùn oníyìí ló ń gapá. a rí yín níbí yìí lónìí yóò ní nǹkan kàbí méjì tẹ́ wá ṣe ní àyìn lọ́dọọdún àbí torí kílẹ̀ fi wá. àti torí nǹkan méjì wà bí ó ṣe ti torí ọ̀rọ̀ bàbá wa Alhaji Oríyọmí Hamzat kalẹ̀ nígbàgbọ́ pé ó ti já sáyọ̀. Èmi wá fẹ́ jẹ́ kí gbogbo èèyàn ọmọ Nàìjíríà mọ̀ kíní kan ní pé orí máa ń fi ẹlòmíì pamọ́ káyé mọ̀ bá fi pamọ́ nítorí ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀. orí máa ń fẹ́ lómi pamọ́ káyé mọ̀ bá fi pamọ́ so ẹ má stop láti máa ṣe é á dára fún gbogbo wa. àmín ẹ ṣé gan.